Ipa tí àwọn èèyàn tó ń gbé láwọn ìgbèríko káàkiri ń kó nínú ìdàgbàsókè ìlú kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn rárá. Èyí rí bẹ́ẹ̀ látàrí wípé àwọn èèyàn wọ̀nyí ló ń pèsè oúnjẹ fún orílẹ̀-èdè, bákan náà tí wọ́n sì tún ń pèsè ohun èlò fún àwọn ilé-iṣẹ́ ńláńlá. Fún ìdí èyí, ìpèsè ohun amúlùúdùn láwọn agbègbè ìgbèríko wọ̀nyí jẹ́ ohun tí gbogbo ẹ̀ka ìjọba gbọ́dọ̀ mú lọ́kùnkúndùn fún ìgbé ayé ìrọ̀rùn àwọn èèyàn tó ń gbé níbẹ̀. Èyí ni ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ní lọ́kàn tó fi mú iṣẹ́ ìdàgbàsókè àwọn ìgbèríko ìpínlẹ̀ Ògùn lọ́kùnkúndùn láàrin ọdún 4 àkọ́kọ́ rẹ̀ lórí àlééfà. Èròǹgbà ìjọba rẹ̀ ni wípé ayé yóò túbọ̀ dẹrùn sí fún àwọn èèyàn ìpínlẹ̀ yìí tó ń gbé láwọn ìletò àti ìgbèríko. Lára irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ ni kíkọ́ àwọn yàrá ìkàwé láwọn ilé ìwé tó wà ní ìgbèríko, àtúnkọ́ àti àtúnṣe àwọn ilé ìwòsàn alábọ́dé, ìpèsè ètò ìlera ìrọ̀rùn fún àwọn èèyàn ìgbèríko wọ̀nyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Síwájú sí i, ìpèsè omi àti iná mọ̀nàmọ́ná wà lára ohun tó jẹ ìjọba yìí lógún jùlọ tó sì gbé onírúurú ìgbésẹ̀ lórí wọn láàrin ọdún 4 tó kọjá sẹ́yìn nítorí wípé kò ṣeé máni ni àwọn ohun èlò yìí jẹ́ fún ọmọ ènìyàn. Bó tilẹ̀ jẹ́ wípé ìpèsè ohun amúlùúdùn àti ìpèsè iṣẹ́ ní ẹlẹ́ẹ̀karùn-ún nínú ètò pàtàkì 5 tíjọba gómìnà Ìbíkúnlé Amósùn là kalẹ̀ fún ìràpadà ògo ìpínlẹ̀ Ògùn, ńṣe ni ìjọba ń ṣiṣẹ́ takuntakun lẹ́ka ètò ìdàgbàsókè yìí láti rí wípé gẹ́gẹ́ bí iṣẹ́ ṣe ń lọ láàrin ìgboro, iṣẹ́ kò dúró láwọn ìgbèríko ìpínlẹ̀ yìí náà. Èyí bẹ̀rẹ̀ sí ní fojú hàn ní kété tí ìjọba ìpínlẹ̀ Ògùn mú iṣẹ́ ìràpadà ògo ìpínlẹ̀ yìí pọ̀n lọ sí àwọn ìletò àti ìgbèríko ìpínlẹ̀ yìí. Èyí ló wá mú inú àwọn èèyàn agbègbè wọ̀nyí dùn nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ló gbàgbọ́ wípé eléyìí jẹ́ àkọ́kọ́ irúfẹ́ ìgbésẹ̀ wọ̀nyí, pàápàá jùlọ nínú àǹfààní òṣèlú àwa ara wa ní agbègbè wọn. Àkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gómìnà wa Ìbíkúnlé ọmọ Amósùn. Ọlọ́run jẹ́ kí ó máa mọ̀ ṣe. Ó ti mọ̀ ṣe náà, àìní mọ̀ ṣe mọ́kànlá má jẹ́ tó sí láyé àti láyé. Ó ṣe gudugudu méje fún wa, yàyà 6 ní abúlé Ìkìrìkú lòdì. Nítorí pé oore tí a ò ronú ẹ̀ láti ìgbà tí a ti tẹ abúlé náà ni Ìbíkúnlé Amósùn wá ṣe fún wa. Ọlọ́run sì ní gbàgbé òun náà láyé àti láyé. Láti bí ní ya 2012 tí wọ́n ti ṣomi ọ̀hún fún wa, à ń gbádùn ẹ̀ gidigidi, kò fi ijọ́ kan báyìí ní fọ́ọ̀tìrì a ṣe ń lò, à ń gbádùn ẹ̀ gidigidi, gbogbo ojoojúmọ́ la ṣe ń gbádùn àti gbogbo àwọn àlejò tá a kó mọ́ra lábúlé tí wọ́n wà pẹ̀lú wa. A ti ń dìbò bí tipẹ́tipẹ́ fún àwọn ìjọba kan tó ti wá tẹ́lẹ̀, bọ̀ a rí nǹkan kan. Àsìkò Ìbíkúnlé Amósùn ó tù wá lára. A rí sólà, wọ́n dẹ̀ tún fún wa lómi, ó jẹ́ 2. Wọ́n tún fún wa skul, ó jẹ́ 3. À ń lò dáadáa, ó dẹ̀ wúlò fún wa. Kódà àwọn ọmọ wa gan jàǹfààní ẹ̀, àwa gan dẹ̀ ń gbádùn ẹ̀. Ọ̀gbẹ́ni Fálílù Sábìtù ni alákòóso iléeṣẹ́ tó mójútó ẹ̀ka ìdàgbàsókè ìgbèríko ìpínlẹ̀ Ògùn tẹ́lẹ̀ rí. Ó sọ̀rọ̀ lórí ohun tó fà á tí ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn fi mú lọ́kùnkúndùn láti rí wípé ọwọ́ iṣẹ́ ìdàgbàsókè rẹ̀ kárí gbogbo agbègbè ìpínlẹ̀ yìí láì dá àwọn ìletò àti ìgbèríko sí. Agbègbè kan tí à ń pè ní Odè Omi ní ìjọba ìbílẹ̀ Ògùn Waterside tí ó wà ní ààlà Ògùn àti Èkó, a ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ń bẹ̀ gan. Táwọn ará àdúgbò yẹn wá sọ ni wípé ní látijọ́ tí ìjọba táwọn ti wà lábẹ́ Ògùn State, lábẹ́ ìjọba Ògùn àti Western Region, pé àwọn ò rí ìgbédàgbàsókè kankan, so ni gómìnà fi fọwọ́ sí wípé ká lọ ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n fẹ́. A fa iná síbẹ̀, iná ìjọba a fà síbẹ̀, a ṣe omi yìí nígbà tá a ti rí pé iná wọn ò tí ì connect wá sí national grid, àwa ṣe omi oní oòrùn yẹn tí a mọ̀ sí solar energy, a ṣe síbẹ̀ fún wọn lọ́nà 2. Ìpèsè omi tó dára fún àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn jẹ́ ọ̀kan lára àfojúsùn pàtàkì ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn. Láti wá mú ìlérí rẹ̀ ṣẹ ló mú kí ìjọba rẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú rírí dájú wípé gbogbo àwọn ilé-iṣẹ́ omi tó wà lẹ́kùn ìdìbò ìjọba àpapọ̀ 3 tó wà nípìnlẹ̀ yìí wà ní ipò tó dára.
ìjọba tún ra àwọn irinṣẹ́ mìíràn kún àwọn tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ rí ní gbogbo àwọn iléeṣẹ́ omi wọ̀nyí. Bákan náà ni wọ́n sì pààrọ̀ àwọn tó ti bàjẹ́ nínú wọn. Ìjọba wa ń ṣe àmójútó wọn lóòrèkóòrè láti rí wípé ìpèsè omi tó dára di ohun tó wà lárọ̀ọ́wọ́tó àwọn èèyàn ìpínlẹ̀ yìí. Síwájú sí i, iṣẹ́ ìṣàtúnṣe àti àtúntò tó ń lọ lọ́wọ́ láwọn ojú pópónà ìpínlẹ̀ Ògùn ló tún fún ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn láǹfààní láti pààrọ̀ àwọn ọ̀pá omi tí kò dára mọ́ nínú ilẹ̀. Bákan náà tí wọ́n sì tún pèsè àwọn ọ̀pá omi ńláńlá mìíràn kí omi lè máa kọjá lọ lọ́pọ̀ yanturu fún lílò àwọn èèyàn ìpínlẹ̀ yìí. Àwọn ààyè tí omi kò tíì dé tẹ́lẹ̀ rí tún láǹfààní sí omi látàrí ìgbésẹ̀ pàtàkì yìí. ògo Olúwa ni o, àti pé àwọn ọmọ Ògùn State wọ́n fọwọ́sowọ́ pẹ̀lú wa. Ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o, a máa tún wá ṣe sí ni, bójọ́rọ̀ ẹ̀kọ́ ni o, bójọ́rọ̀ ìlera ni o, bójẹ́ tó ọ̀gbìn tó máa mú iléeṣẹ́ ńláńlá wá ni o, bójẹ́ ká kọ́lé ká tún gbogbo agbègbè wa ṣe ni o, àti tí gbogbo èèyàn ń rí jù, ọ̀nà, iná, omi, ká ṣe ètò kí gbogbo agbègbè wa mọ́, ká ṣe ètò pé kò á gbọ́dọ̀ rí gbùrùgbùrù kan, ká ṣe ètò security, ètò ààbò. Ẹ rí wípé iṣẹ́ ti bẹ̀rẹ̀, lágbára Olúwa dẹ̀ máa ṣiṣẹ́ yẹn dáadáa. Alákòóso iléeṣẹ́ tó mójútó ètò iṣẹ́ àkànṣe nípínlẹ̀ Ògùn tẹ́lẹ̀ rí, Olóyè Olú Ọdẹ́yẹmí fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ìpínlẹ̀ Ògùn wà lára ìpínlẹ̀ tó ń pèsè omi tó dára jùlọ lórílẹ̀‐èdè yìí. Ògùn State ó jẹ́ kan láwọn state tó jẹ́ pé omi wọn dá púpọ̀ ní mímu, torí state mìíràn omi wọn máa ń ní taste, but l'Ògùn State wọ́n fi ṣe ní òkùnkùndùn pé gbogbo ohun tí wọ́n fi ń ṣe omi yìí tó jẹ́ pé ní dáradára, tó jẹ́ pé kòmí wá ní gbajúmọ̀ pé àfínjú omi ni, kì í ṣe pé a kàn ṣe ló ní yẹ̀bùyẹ̀bù, torí pẹ̀lú nǹkan tí a sọ fáwọn èèyàn wa pé omi tó ṣe é mu tí ò ní àrùn la máa fún yín. Eléyìí adẹ̀fẹ́ jẹ́ pé kó tún kárí. Láfikún, lẹ́yìn wípé ìjọba ìpínlẹ̀ Ògùn sa gbogbo ipá rẹ̀ láti rí wípé ìpèsè omi tó dára wà lárọ̀ọ́wọ́tó àwọn èèyàn ìpínlẹ̀ yìí pẹ̀lú ìpèsè àwọn ohun èlò sí àwọn iléeṣẹ́ omi káàkiri gbogbo agbègbè ìpínlẹ̀ yìí, ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn tún gbé àwọn ìgbésẹ̀ mìíràn láti rí wípé àwọn tó ń gbé ní ìletò àti ìgbèríko ìpínlẹ̀ yìí náà ní omi tó dára lárọ̀ọ́wọ́tó wọn. Ìpèsè omi ẹ̀rọ kàngádẹ̀rọ sí àwọn ìgbèríko ìpínlẹ̀ Ògùn láti ọwọ́ ìjọba ìpínlẹ̀ yìí náà ti mú òpin dé bá ìwà à ń fòró ẹ̀mí ká tó rí omi lábúlé àti ní àwọn ìgbèríko ìpínlẹ̀ yìí báyìí. Ìṣòro omi ti wá dínkù láwọn ìletò àti ìgbèríko ìpínlẹ̀ Ògùn báyìí láti ìgbà tíjọba gómìnà Ìbíkúnlé Amósùn ti gorí àlééfà. Bọ́ọ̀hù yìí láwọn ẹlẹ́rọ àná tí àwọn tí à ń lo ẹ̀rọ amúnáwá tí à ń lò sí ni àṣẹ sí ọ̀pọ̀lọpọ̀ ibi. Lẹ́yìn ìyẹn látún wá rí wípé àwọn ìgbèríko kan wà tó jẹ́ pé iná jìnnà sí wọn púpọ̀, wọ́n jìnnà sí ibi tí àwọn iná ìjọba wà. So àwa mú ẹ̀rọ oòrùn tí a mọ̀ sí solar borehole, àmú oòrùn tá a mú wá síbẹ̀ tá a fi ṣe kíní omi tiwọn, tó fi jẹ́ pé wọn ò ṣẹ̀ṣẹ̀ ní láti máa wá petrol àbí diesel àbí náà nepa kiri, tó fi jẹ́ pé oòrùn la fi ṣe omi tiwọn. Bákan náà ni ìjọba tún ṣe àgbékalẹ̀ pínpín ìkòkò ìgbàlódé kan tí wọ́n ń pè ní omi lẹ̀rọ̀ fún àǹfààní àwọn agbègbè tí kò tíì ní ìpèsè omi kàngádẹ̀rọ. Àwọn ìkòkò ìgbàlódé wọ̀nyí ló wà fún yíyọ ìdọ̀tí kúrò nínú omi, èyí tíjọba rà lọ́pọ̀ yanturu tí wọ́n sì ń pín sí àwọn agbègbè ìgbèríko ìpínlẹ̀ yìí
pàápàá láwọn ààyè tí àjàkálẹ̀ àrùn tó ń tinú ìdọ̀tí omi jáde lè máa yọ lẹ́nu. Wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn tó jẹ àǹfààní rẹ̀ lórí lílo ìkòkò náà fún ìpèsè omi tó dára. Ibẹ̀ ni omi tó mọ́ yẹn máa ṣẹ́ sínú ẹ̀ tó jáde lẹ́nu ẹ̀rọ ká tó mú lókòkò yìí sókè. Ṣé ti rí bó ṣe rí? Àwọn ìkòkò yìí ó dáa fún omi tí a fẹ́ mu. Òun ló máa ṣe iṣẹ́ sísẹ́. Gbèsè omi àkọ́kọ́ bù sí ẹ̀ á máa mu yẹn bẹ́ẹ̀ ni ká fọ ṣàkófì yẹn fọ ṣáfi fọ ká fi fọ dédé ìdọ̀tí ara ẹ̀ kúrò ká bá gbé sí ká bá domi sí ká bá dé àwa fúnra rẹ̀ discharge omi yẹn. Ó máa fi sínú omi yẹn wọ́n ti ṣe gbogbo àwọn kẹ́míkà yìí mọ̀ ní ìkòkò yìí lẹ́yìn tó sẹ́ tó tìtò omi yẹn tán omi tó bá wà nù ẹ̀ ó máa jẹ́ kó mọ́ gàrà sí i kò wá nílò òórùn omi tá a bá ń mu tó máa ń ṣara lóore kò gbọ́dọ̀ máa lóòórùn kò dẹ̀ gbọ́dọ̀ ní kọ́lọ̀ so iṣẹ́ mẹ́rin tí ìkòkò yìí ń ṣe nìyẹn o. Àwọn èèyàn agbègbè ìgbèríko ìpínlẹ̀ yìí ti wá bẹ̀rẹ̀ sí ní jẹ àǹfààní rẹ̀ báyìí tó sì ti mú àdínkù ńlá dé bá àrùn tó ń tinú omi jáde láwọn agbègbè wọ̀nyí. A ò fẹ́ kí ará oko kán kúrò lóko tàbí kán máa sáré bọ̀ ń gbòòrò pé mò ń lọ sí gbòòrò mo fẹ́ lọ jẹ̀gbádùn ìgbádùn ẹ̀ à ń gbé lọ bá wọn bẹ̀ ni àti gbogbo tó jẹ́ pé wọ́n máa fi jẹ́ pé ayé tó dẹrùn ilé ò ní jẹ́ káwọn èèyàn máa sáré irú ìtàn sáré wá sí àárín ìlú tó jẹ́ pé most of them wọ́n fi iṣẹ́ oko lẹ̀ iṣẹ́ oko ń sìn wọ́n máa ní àsìkò fún gbogbo tó ń jẹ́ máyédẹrùn tó wà ní àárín ìlú ó máa wà láì ìgbèríko tíjọba àti bẹ̀rẹ̀ sí í ṣe. Àwọn èèyàn agbègbè ìgbèríko ìpínlẹ̀ yìí ti wá bẹ̀rẹ̀ sí ní jẹ àǹfààní rẹ̀ báyìí tó sì ti mú àdínkù ńlá dé bá àrùn tó ń tinú omi jáde láwọn agbègbè wọ̀nyí. Bákan náà ni ìjọba yìí tún ti bá iṣẹ́ jìnnà lórí ìṣàtúnṣe àti àtúntò àwọn ojú pópónà ìgbèríko kan, kíkọ́ àwọn yàrá ìkàwé láwọn ilé ìwé àti ìpèsè iná mọ̀nàmọ́ná. Bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn agbègbè tó wà láwọn ìgbèríko wọ̀nyí ni kò láǹfààní sí iná ìjọba àpapọ̀ látàrí wípé wọ́n jìnnà sí àárín ìlú, ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn tún gbé àwọn ìgbésẹ̀ mìíràn láti pèsè iná mọ̀nàmọ́ná sólà èyí tó ń bá oòrùn ṣiṣẹ́ fún àǹfààní àwọn tó ń gbé láwọn agbègbè wọ̀nyí. Àwọn tó ń gbé láwọn agbègbè ìgbèríko tíjọba ti pèsè iná mọ̀nàmọ́ná yìí fún ti wá bẹ̀rẹ̀ sí ní jẹ àǹfààní iná ọ̀hún lójoojúmọ́. Èyí rí bẹ́ẹ̀ nítorí pé oòrùn ojú ọ̀run ni ẹ̀rọ amúnáwá náà fi ń ṣagbára. Gẹ́gẹ́ bí àwọn èèyàn agbègbè ìgbèríko wọ̀nyí ṣe sọ, ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló wà nínú ẹ̀rọ amúnáwá náà. Ìpèsè ìmọ́lẹ̀ nínú ilé àti ìpèsè agbára fún àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ oníkálukú wọn ti wá di ohun ìrọ̀rùn báyìí. Ìfọwọ́sowọ́pọ̀ àti ìfẹ́ láàárín àwọn tó ń gbé ní ìletò kọ̀ọ̀kan tíjọba pèsè ẹ̀rọ amúnáwá yìí sí ló tún ṣokùnfà àǹfààní fún tolórí tẹlẹ́mù láwọn agbègbè náà. Amósùn ó ṣe gidigidi gan, ó fún wa ní sólà níbí báyìí àdẹ̀gbádùn iná yẹn nígbà tí ó ti fún wa ní sólà yẹn àmú ṣáàjì wa lọ ìgboro mọ́ ẹni sẹ́ẹ̀tì tá a máa ń fi ń pè àmú lọ ìgboro mọ́ ìgboro la máa ń lọ ṣáàjì ẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ tó tún fún wa ní sólà tó fún wa tó máa ń tan nánú ẹ̀ dáadáa a jẹ àǹfààní lọ́pọ̀lọpọ̀. Ìbíkúnlé Amósùn ó ṣe iṣẹ́ takuntakun fún wa, ó fún wa ní omi, ó fún wa ní sólà, ó fún wa ní skul tí à ń jẹ àǹfààní ẹ̀ lọ́bọ̀. So mo dúpẹ́ lọ́wọ́ Ìbíkúnlé Amósùn, wọ́n ṣe gan gidigidi fún wa ní Yewa Dísù, ọwọ́ wọn máa ròkè ọwọ́ wọn ní lọ́lẹ̀ o. Iná yẹn tí ó bá ti di ọwọ́ àárọ̀ a lò títí láti alẹ́ títí di àárọ̀, ó bá ti dàárọ̀ a gbé lọ sí ibi tí a ti ń ṣàjẹ, àbá ṣàjẹ bá tó di nǹkan bíi 6
ọwọ́ ọjọ́rọ̀ á tún lọ gbà á gbé sínú ilé á tún máa tàn án so à ń gbádùn ẹ̀. síwájú sí i ní ìbámu pẹ̀lú èròǹgbà ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn láti mú ìpèsè iná ìjọba wà lárọ̀ọ́wọ́tó àwọn èèyàn ìpínlẹ̀ yìí ìjọba tún ra àwọn ẹ̀rọ amúnáwá transformer tó lé díẹ̀ ní 1000 kan tí wọ́n sì pín káàkiri àwọn agbègbè ìpínlẹ̀ yìí nínú ọdún 4 àkọ́kọ́ lórí àlééfà. gẹ́gẹ́ báyìí ni ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ṣe mú àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn kúrò nínú òkùnkùn wọnú ìmọ́lẹ̀. láti agbègbè Olómoore àti Ọbántòkò nílùú Abẹ́òkúta lábẹ́ ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ Ògùn Central, agbègbè Ìlúpéjú nílùú Ayétòrò lábẹ́ ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ Ògùn West tó fi dé ojú pópónà Móyègẹsọ̀ ti ìlú Ìjẹ̀bú Ìtẹ̀lé àti agbègbè Kájọlà lójú pópónà ìlú Ìmòdì Mọ̀sán lábẹ́ ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ Ògùn East nípínlẹ̀ yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìṣòro iná ti wá di ohun ìgbàgbé báyìí o. gẹ́gẹ́ báyìí ni wọ́n ṣe pín àwọn ẹ̀rọ amúnáwá wọ̀nyí káàkiri ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó wà nípínlẹ̀ Ògùn. báyìí ni ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ṣe rí i dájú wípé ìpèsè omi tó dára àti ìpèsè iná mọ̀nàmọ́ná gẹ́gẹ́ bí kòṣeémánìí fún ọmọ èèyàn ṣe di ohun tó wà lárọ̀ọ́wọ́tó tónílétàlejò ìpínlẹ̀ Ògùn nínú sáà àkọ́kọ́ rẹ̀ lórí àlééfà. Yorùbá bọ̀ wọ́n ní ó kù níbọn ró ní ti sáà titun yìí. Gómìnà Ìbíkúnlé